Muritala Abbasi ó mọ̀mọ́ pọ́ndún. Àrẹ̀mú ṣe bí wọ́n ni mò ń pè ọmọ kan bí ẹgbàágbèjì olóríire ọkọ ni òkú ọdún mo lọ sí kúyè dùn òkú àṣeyẹ ni òkú ayẹyẹ orí kádùn Àrẹ̀mú mo lọ ṣọdún èyí ó ṣe tẹ̀mí sí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mo ló gbó bí olúgbógbó tí ń gbó wà á gbó bí olúgbógbó tí ń gbó nílé ayé ikú òjijì ó wà nípa ọ ìwọ ò wá ní báwọn kó ní rèwerèwe àtẹ̀pẹ́ báyìí lájọ tẹ̀lé yípẹ́ lọ́lọ́lọ́hùn ọba àwọn òbí rẹ̀ máa jèrè rẹ ni ìwọ náà máa jèrè ara rẹ wọn ò kó ní máa sáré rẹ wà á dàgbà wà dògbò nínú owó nínú ọlá ńlá nínú ìmọ̀ àti òye ni lọ́lọ́lọ́hùn ọba òòrè gángan Àrẹ̀mú o aya rẹ ẹ̀yinjú rẹ ló rán mi wá bí òhò iye oyin Dàmọ́lá ló rán mi wá Kàbíràtì ló ní wá kíyọ ó ní Àkànní akéwì dákun gbéra ńlẹ̀ kò dìde wọ́n bá ń kọ́kọ́ mi dáadáa àrídùnnú mi ni koríkòsùn mi ni èèyàn pàtàkì tí mo bá ròde ni àmọ́lẹ́wà Àrẹ̀mú ẹlẹ́yinjú ẹ̀gẹ́ wọn bí wà tútù bí àdàbà ṣá ni mo pé ó bá ń kíyọ àdùnmáàdán arẹwà lọkùnrin ni ọmọ kan bí ẹgbàágbèjì olóríire ọkọ ní í ṣe oyin Dàmọ́lá aya rẹ lókù ọdún olóòsìkú àṣeyẹ ni ó ní kí n bóun kí ọ dáadáa ó ní dákun bá ń kí àdùnmáàdán ìfẹ́ mi o Àbáàsì o ọkọ mi ni ìdùnnú mi ni koríkòsùn mi ni òjò pa mí dákun mọ́ pa Àrẹ̀mú mi o òrùn dákun mọ́ pa rídùnnú mi gangan ni oyin Dàmọ́lá wípé inú ìfẹ́ rẹ̀ ṣá ni wọ́n fi ṣẹlé mẹ́bí irun fẹ́ràn orí ó fi ṣẹlé eyín fẹ́ràn ẹnu ó fi ṣẹlé o ìwọ nìràwọ̀ òwúrọ̀ tèmi nìkan èkó rọrùn lálábàápọ̀ ìwà ìfẹ́ mi rẹ mo ló kú ọdún ó sì kú àṣeyẹ ni ìlọ́wádìí àwọn bàbá rẹ Àrẹ̀mú járèlé o Àbáàsì dákun jẹ́ ń bá ọ dénú gádé ní àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni mẹ́bí wà lọ́mọ Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ mọ́dẹ ọmọ Àtìbà mẹ́bí wà lọ́mọ ikú tí kò gbọ́dọ̀ pa ìwọ lọ́mọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe Ọ̀yọ́ tí ń gbígbàdùn àrùn sẹ́yìn kùlé ẹlẹ́yìn kùlé tẹ́lẹ́yìn kùlé ò gbọ́dọ̀ yá jẹ bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ tú dànù mẹ́bí pínísìn lọ́mọ erin tí ń fọláyàgì mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni Ọ̀yọ́ ló ní kárìn kásán pa mẹ́bọ̀yọ́ ló ní kárìn kiri òye ìyàn páńdé kú bí sóògùn nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni níbi tán ní polówó ti gbowó kí wọ́n fà kókó tọwọ́ rẹ̀ sílẹ̀ ní kíákíá mẹ́bí kó lè bá àdìjà kó lè bá àdápọ̀ ni kọ́ba aládé lè rún mú jẹ ni mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni mẹ́bí wà lọ́mọ ládé o Aláàfin ládé àhádé orí adé sùn ní bàbá yín lọ́gbà fáláàfin Ọ̀yọ́ nílé bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni mẹ́bí wà lọ́mọ Ọ̀rànmíyàn o òfodófodó òfò yàyà fò kànga ogun kan kò ní jà kí ó jà títí kí ó pò ìlú Ọ̀yọ́ rí mẹ́bí wà lọ́mọ ikú ọmọ àrùn ọmọ òfò mẹ́bí wà lọ́mọ ikú tí kò gbọ́dọ̀ pa ìwọ lọ́mọ àrùn táwọn ò gbọ́dọ̀ ṣe Ọ̀yọ́ dákun mọ́mọ́ bá mi jà n ò sínú ẹni bínú ọba tọrọba yóò bímọ tí wọ́n wọ́ lọ́lá kiri ọba yóò bẹ̀yàn kó lọ rẹ̀ sìngbà àsìngbà lóhùn ló ba òde Ọ̀yọ́ jẹ́ mẹ́bí adé ṣe bí Ọ̀yọ́ lákòókò rí ìran bàbá ńlá bàbá rẹ̀ Àrẹ̀mú wọn ò jẹ́ ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan Ọ̀yọ́ máláàfin Òjó Pàṣẹkẹrẹ mọ́dẹ ọmọ Àtìbà ní ìṣẹ̀lẹ̀ àwọn bá
bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni Àrẹ̀mú mo ló kú ọdún Abbas mo ló sì kú àṣeyẹ ni ìwọ ò wá ní báwọn fọdún eléyìí ṣàṣemọ́ lágbára lọ́wọ́ lọ́hùn ọba oúnjẹ tán bá ní ta ní nǹkan ewì kí ọlá tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Habibullah Taraye ń fẹ́ Àkànní Akéwì àgbáyé lórúkọ tèmi.